ẹni tí ò mọ̀ bí tẹ́gbẹ́ ẹ̀ tí ń là yóò sàlẹ̀ ọ̀la kú ní. A ní kó wá rọ ṣe àánú 25,000 naira. Kò dẹ̀ ń pariwo mi ò ta, mi ò ta, mi ò ta. Àwọn tó gbọ́n ti rà á. Àti tà yẹn tán. Wọ́n tún force wa ká tó ṣe mí. Ìmí ìta tó ṣe nísìn. Tí máa sọ fún yín pé mẹ́rin péré ló kù. Ṣé ẹ máa believe? Ibẹ̀ ni kò jókòó sí. Kí ni gan-an? Nǹkan báyìí. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò làjí lára. But most of the time, wọ́n ní èèyàn máa ń gbìyànjú ni. Ó ṣe dúdú ò kí ń ṣiṣẹ́ lára mi. Ta sọ pé dúdú la fi ń pò. Nǹkan dúdú ò ní ṣiṣẹ́ lára mi. Kí ló ń pè ní nǹkan dúdú? Ìbéèrè ni. Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ẹ jẹ́ ká lọ sí ibi tá a ti ń bọ̀. Torí pé ẹni tí ò bá mọ ibi tá a ti ń bọ̀ kò lọ ibi tá a ti dúró. Lórí Maiglo náà la wà yìí. Àti ti jẹ́ bí bá ṣe máa ń jẹ. Tọkọ mi ó jẹ dídẹ̀, tèmi ó jẹ líle. Tí wọ́n sì bí lè pé ṣó sì le, tí ń sọ pé ó le. Tí wọ́n bèrè lọ́wọ́ ọkọ mi pé ṣó dẹ̀, tọkọ mi ó sọ pé ó dẹ̀. Tí wọ́n ní bí ó ṣe dé náà nìyẹn, tí wọ́n ní bí ó ṣe dẹ̀ náà nìyẹn. Tí a bá délé a máa sọ pé a fẹ́ ṣe ìpèsè. Oṣù mẹ́fà mẹ́fà la máa ń ṣe ìpèsè wa. Gbogbo ayé tí mo wà ní church. Ìgbà tó yá, ọkọ mi sọ fún wọn, ó fi ṣe ọ̀rọ̀ solution pé ó máa ń pé ìpèsè, pé ó máa ń láti máa ṣe ìpèsè. Èrò wa wọ́pọ̀ bá mi. Tí a bá fẹ́ ṣe ìkórè ní church wa, ọkọ mi máa gbogbo sán àti everybody máa wọ church. Ọkọ mi máa gbé sílẹ̀. Bẹ́ẹ̀ ni tí wọ́n máa pín, everybody máa wọ. Àwọn ọmọ mi náà máa ń gé ń bẹ́ o. Tó àwọn ọmọ mi náà máa wọ. Tọ́nà tó wọ́n dáadáa. Kò ṣe nǹkan kan sára ẹ o. Mo sọ fún yín nǹkan tó máa ń ṣe sí church yẹn. Táwọn church fi kí ni, wọ́n fi kò tó fẹ́ sọ̀rọ̀. Ọkọ mi ò dẹ̀ ń ṣe pé bí ẹni tó máa ń sábà ṣe ní church ni. Tí wọ́n bá ní fẹ́ ra màálù báyìí, ọkọ mi á kọ́ni bólúṣọ̀ ni. Pé òun máa ra màálù yẹn. Ọkọ mi ṣe wà nìyẹn. Bá ṣe ń ṣe nìyẹn. Táwọn ẹ̀dẹ̀ fi láìkí wa ní church. Àwọn méjèèjì a kì í já. A ti ṣe báyìí, ṣe báyìí lọ, ṣe báyìí lọ, ṣe báyìí lọ. Gbogbo ṣọ́ọ̀bù òun ti jẹun. 5 million tọkọ wọn máa ń fún táwọn bá ti ń lọ. Tó bá tó dájú fún 5 million, ó jẹ́ 10 million. Ohun tó pé nǹkan báyìí ló ń ṣe. Nǹkan tó kàn wọ́n bẹ́ẹ̀ ni pé ọkọ wọn bó ṣe ń ra nǹkan fún mọ́mì òun ló ń rà fáwọn ẹ̀gbọ́n òun. Bẹ́ẹ̀ ni. Ẹ̀gbọ́n mi tó ti ẹ̀ wá nígbà tí a fi lọ bẹ̀rẹ̀ tí mo gbọ́ mọ́ mi sọ́wọ́ yẹn, ọkọ mi ò fẹ́ ẹ̀gbọ́n mi ṣeré. Ọkọ mi máa ra nǹkan fún ẹ̀gbọ́n mi dáadáa. Gbogbo àwọn family mi pátápátá wọ́n fẹ́ràn ọkọ mi bí ojú mi. Nígbà tó pé bí ọdún 5, ọmọ mi ti pé 5 years. Ká lóyún lọ́mọ. Ìgbà tí kìíní ò ti tọ́jú ò ti lọ mọ́, tí nǹkan kò bọ́ sí mọ́, tí ò sí nǹkan kan mọ́, òun ti bẹ̀rẹ̀ sí ohun ti wà nílé. Kí lóhun dẹ̀ máa ṣe? Àwọn orí nǹkan kan ṣe, òun kàn wà nílé ni, full housewife ni. Ọkọ òun ní kó má tajà mọ́. Òun ò lè tajà mọ́. Tó pé tí ó bá máa rí bí oṣù bí ọdún kan tí wọ́n bá dáná sóhun lọ́rùn, wọ́n á parọ́ mọ́ òun. Ó ní àti ṣeun, ó ní mo ti lọ sí ọjà rí tí mo fẹ́ lọ ra nǹkan tí wọ́n ní pípẹ́ sí òun, madam, kí ni kan, ẹ̀yin ni, madam, tẹ́wọ́ sọ́dọ̀ òun, tẹ́ra nǹkan lọ́wọ́ òun, pọ́ọ̀sì òun ní òótọ́ wọn sọ́dọ̀ yín wá ra nǹkan. Ìgbé pọ́ọ̀sì yìí, mi ìgbé nǹkan kẹwọ́ gbogbo báàgì òun, wọ́n ní láti báàgì òun. Ó ní wọn bá nǹkan bẹ́ẹ̀. Ó sọ pé abẹ́yẹn ni, tẹ́lẹ̀ kí bá yín mú nǹkan, òótọ́ lè bá mú nǹkan nù lé, mi ò gbé pọ́ọ̀sì. Àwọn ẹnìkan bá dé roro. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó dáwọn tọ́jọ́ máa ń ṣiṣẹ́. Ó ti máa fún wọn ní pọ́ọ̀sì yẹn. Tẹ́ ẹ bá nà. Ó ní, wọ́n ní, madam, ṣé ìmọ̀ orí bì kan ni? Ṣé ìdánwò mọ̀ ni? Mọ̀ òun náà. Wọ́n sọ fún pé bó ṣe máa ń ṣe nìyẹn, òun báyọ̀ tó ta ìkíní kan. Òun. Mímú epo àbí tá ìrówó rà. Madam, ẹ má bínú, mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ó ní àwọn tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀wọ̀n madam yìí náà, madam yìí ò jọ kíní. Ó ní ẹnìkan ṣàwánú wọn pé bó ṣe máa ń ṣe nìyẹn, wọ́n ti wọ́n ṣe lọ́dọ̀ òun náà rí, tó máa jí nǹkan, wọ́n máa ń pọ̀ tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀, wọ́n ń connect papọ̀ ni, wọ́n ṣe kíní papọ̀ ni. Ó ní wọ́n sọ pé èló ló wà nínú pọ́ọ̀sì yẹn. Any amount tẹ́ bá ní kó wà nínú pọ́ọ̀sì yẹn, òun wọ́n ṣe transfer fún ibi tó ń dúró sí. Ewu ní kíní kan, ó ní nígbà dé ẹnìkan pé ẹni ẹ̀jẹ̀ dákẹ́ díẹ̀ jàre ṣẹ́ rí wọ́n gbà tí wọ́n gbé pọ́ọ̀sì ni. Ó ní ohun tó ń sọ, ó ṣàtakùn òun. Ó ní wọn kò pẹ́ lẹ́dàá òun. Ó ní omi gbóná bọ́dẹ̀ lójú òun. Ó ní àwọn èèyàn tí ń gbé fóònù sókè. Èrò tí wọ́n ní ẹjọ́. Ẹni àwọn tó wà nínú àká nínú pọ́ọ̀sì yẹn, kẹ́ni ẹ dárúkọ ẹ̀. Ló bá ní owó tó ń tà ní ìsìn ní. Ipò owó tó ń tà ní ìsìn ní pé owó tó wà bẹ́ẹ̀ 35,000. Ó ní 35,000. Lè wá fi ń yẹ̀yẹ́ òun títí pé òun gbé pọ́ọ̀sì yìí. 35,000. Òun á fún ẹ 70,000. Ó ní bó ṣe fún pọ́ọ̀sì yẹn. Ó ní bó ṣe transfer yẹn.
ó ní wọ́n àtọ́ sọ̀rọ̀ náà kò tún sọ̀rọ̀ kò tún dákẹ́ náà ariwo tó jí káàkiri òní ọlọ́run má yẹ ìyẹ́ òun ọmọ táwọn tó lọ sọ́jà ọmọ yẹn ti ń ké ọmọ yìí kó náà ọmọ iṣẹ́ òun ó ti ń ké òní lágbájá já máa lọ ara nǹkan mọ́ wọ́n ní bó ṣe lọ bí tóun páàkì mọ́tò òun sí táwọn ṣe wọnú ẹ̀mí bó ń ṣe lọ ó ní òun gbá ṣáàrin nù òun kàn ké ni tóun fi délé ó ní àti sọ ó ní wọ́n yẹ ìyẹ́ ẹ̀mí jù ó ní ẹ̀sìn yẹn ti pọ̀jù fóun ìgbà tóun má délé wọn ká ní pé ká tiẹ̀ dúró ná ká ní pé àwọn èèyàn ò tiẹ̀ wá sí bẹ́ẹ̀ ọ̀n bá ṣe fídíò ọ̀n bá pariwo ọ̀n bá jẹun sí òwò wọ́n ti ń pariwo ẹja sí òwò ó lè ní àwọn fúlàní ó ní ọmọ táwọn ìjọba sọ pé wọn ò mú pọ́ọ̀sì yìí àwọn ìjọba ilé ẹni òun pàtó mọ́tò òun síbẹ̀ yẹn àwọn tó bá ń jalè bí ṣe kíní kan ni ó ní ẹni tó wà ìgéṣì òun yẹn olùsàdúró sòróró bí ọmọọṣẹ́ òun ṣe dúró ńgbà tí èèyàn fi kú síwájú ṣọ́ọ̀bù òun ọmọọṣẹ́ òun náà ṣe dúró òróró náà nìyẹn ó ní bẹ́ẹ̀ wọ́n ní ó ní kódà òun ò kí ń fẹ́ lọ sọ́jà ó ní jọ́kọ̀ òun ti wọ́pẹ̀ kò ń fẹ́ ra chain òun ní chain tóun lò wọ́n á lókè kóun ti ra steel ìgbà nígbà tí òun fẹ́ jáde tí òun fẹ́ ra gold àbí ọkọ̀ ó ní àdìsàn ó ní mo wo gold yẹn lóòótọ́ mo wo chain yẹn lóòótọ́ wọ́n ní cc òun ò mọ̀ nípa ẹ̀ wọ́n sọ pé ó máa ń ta ó bá ní kó ń ta ó wà òkè ó lóun bá dẹ̀ ní madame ẹ̀ wò still ni òun wá ó lóun bá filẹ̀ ó ní òun ò tí ì lọ wọ́n mọ̀ ṣe pò yẹn pé madam chain tẹ́lẹ̀ filẹ̀ kí ní kọ ó ní wọ́n dẹ̀ máa ń rò òun mú wọ́n máa ń rò òun bá sọ máa ní chain tó ń filẹ̀ òun ò mú chain ibo lòun ti mú chain ó ní àti chain nígbà tó ń sọ̀rọ̀ tó máa gbà tó mú ẹnìyàn ní pé madam òun rí chain yẹn sẹ̀ ó ní òun ò mú chain ó ní wọ́n sọ pé kán tú báàgì wọn nígbà tó ń tú báàgì wọn wọ́n ní òun rí chain yẹn bẹ̀ tọ̀ wọn ó máa ń sọ pé òṣìṣẹ́ nínú báàgì wọn ó ní balọ̀ ó ní wọn lọ cross wọn dúpẹ́ madam bẹ́ẹ̀ ṣe fáìn tó ìgbẹ́ máa jalè ó ní òun mọ̀ pọ́pọ́ sínú báàgì òun ó ní àárín àti báàgì tí mo gbé lọ́wọ́ mo ń pọ̀ sí mi lọ́ba yìí àṣé mo ṣe sọ́ọ̀lẹ̀ báyìí ló bọ́ sínú ẹ̀ ọ̀bá ìwọ̀n máa ń dẹ̀jọ́ síbẹ̀ ni òun ò lè sọ ó ní máa ń sọ wípé ẹ̀mú ṣé ni wà ó ní bó ṣe bọ́ ṣe ní òun mo bí ṣe ń ṣe débẹ̀ o madam èjọ fún mi lákàá náà báyìí ó ní bó ṣe fún máa ń 20,000 yẹn tẹ̀sí ẹ̀yẹ yẹ̀ òun bí ṣe ń ṣe débẹ̀ náà ẹni mójú tọ́ra yín o gbà míì nǹkan bẹ́ẹ̀ máa fi ń ṣe èèyàn tí ò ní mọ̀ pé èèyàn ń jalè tí èèyàn jẹ́ ń jalè ó ní òun oníṣòwò àwọn nǹkan báyìí ojú ọ̀gátẹ̀ ó ní bóun ò ṣe lọ sọ́jà àwọn yẹn bóun ṣe pàṣẹ tí nìyẹn tó ń ṣe dúró ó ní ẹ̀rọ máa rí ní ṣọ́ọ̀ṣì wọ́n máa rò bóyá òun jẹ́ńtù ni òun ò jẹ́ńtù òun máa ká pápá báyìí ni kí wọ́n má sọ pé wọ́n ń wówó kí wọ́n má lọ rí lápò òun máa ká báyìí ni torí pé bóyá òun jí kíní lóòótọ́ òun ò lè sọ bóyá òun ò jí ó ní ìmí wọn bá nu báàgì òun ìmí wọn ní lọ́wọ́ òun ò dé jálè òun ò mówó gbàtẹ́sì ń pọ̀ òun ò tajà wọn òun wà lé ta ló ń fẹ́ rojọ́ fún pé oṣù mẹ́fà lòun ló ń jẹ líle ta ló ń fẹ́ sọ fún pé oṣù mẹ́fà lòun ló ń jẹ ìkorò ta ló ń fẹ́ sọ fún pé oṣù mẹ́fà lọ́kọ̀ òun ló ń mú òun jẹ nǹkan gbàtọ́ pé ọmọ nkójú márùn-ún ni mọ́mí bá pè nígbà ìtùnú kí ló ṣẹlẹ̀ o tí ìbímọ lé ọmọ ẹni ṣé ọmọ ìdí tó bímọ lé ni àwọn òróyìn náà ni ẹ̀rí níbi tí báwo òkè òun abẹ́ gẹ́ẹ̀tì àgbo lórí àwọn tó ń ta àgbo òun abẹ́ ṣe kíní kan oníbàbá òun gẹ́ẹ̀tì oríṣiríṣi àgbo níbo ṣe gbede olùkọ́ máa ń bí kílé lébùbá láàgbọ́ ó ti ń tojú bọlé ó ní àmọ́ mi òun ló gbé fún ní tó mọ̀ pé ó tún tojú bọlé káàkiri ó ní òun ò pé tọ́jú bọlé káàkiri ká ní pé òun ò tiẹ̀ mọ̀ kọ́kọ́ òun ṣe òun mú un lọ́bì kan àwọn ẹ̀yàn dọ́wọ́ papọ̀ ni òun á sọ pé bí ọkọ̀ òun wà ra ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ náà ó ní òun àwọn òpè òtún tọ́jú bọlé káàkiri ibi tí báwọ̀ mọ́mí òun ló mú àgbo wá fún un bó òun ṣe tọ́jú bọlé káàkiri wọ́n á ní so o ti ń tọ́jú bọlé kiri o tún ṣe kíní káàkiri what is the problem ṣé o ti pẹ́ jù ni òun ni òun ti pé 5 years ó ní ṣé o ti wá pẹ́ jù ni ṣé o ti pẹ́ jù ni àbí ojú mi báyìí kékeré kan ó ní àgbo yẹn òun wò ní sí ó lọ dànù ó ní bó ṣe lọ dàgbò yẹn nìyẹn ó ní tó bá fún un tó bá dé kodo ọkùnrin tó bá dé tó máa sọ pé òun gbé wọn máa wá ṣé ènìyàn bí tóun ti tọ́ra ṣé ènìyàn wọn ká ṣé ènìyàn mọ́ òun lọ́wọ́ olóhùn wọn sọ pé ẹ má dá wọn lóhùn bí wọ́n sọ síbẹ̀ ni forget about it tó ń má rò lọ jìnnà bá tí mo sọ́jà yẹn sì máa hold enough money kíní kan wọn ó gbà ṣé hold enough money lè kọ́kọ́ mo máa sọ wọn náà wọn ṣáà ṣe àti ṣeun ó ní 7 years nígbà tó mo wá pé 7 years wọn á wò pé fine tí gbogbo ó ti wá bá wọn ó ní tí ẹ bá rí òun lọ́ọ̀kan
ẹ máa rò bẹ́yà òun náà ṣe nínú ilẹ̀ nínú ilé ni